àsìkò yìí ẹ̀yin èèyàn wa a kú bójú ọjọ́ ti ṣe rí a dẹ̀ kú ìmúrasílẹ̀ ètò ìdìbò fún ipò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kò ti mọ̀ pé ohun tá à ń ṣe lásìkò yìí ni pé gbogbo àwọn tí wọ́n ń gbèrò láti lọ díje pé àwọn fẹ́ lọ láti lọ ṣojú wa nípò kan tàbómìí a nílò láti mọ̀ wọ́n láti gbọ́ látẹnu wọn ká mọ̀ nǹkan tí wọ́n bá ní fún gbogbo wa pátápátá. Sekinat Adegoke Yusuf lórúkọ tèmi, ìkànnì Awarawa TV náà lẹ ti ń wò wá yìí tẹ̀sí ti ń gbọ́ wa. Ní ti àsìkò yìí ọ̀kan lára àwọn tó ń gbèrò láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹkùn ìdìbò àríwá ìwọ̀ oòrùn Ìbàdàn North West náà gbà wá lálejò fún ti sáà yìí. Inú mi dùn ayọ̀ mi kún pé a ní ìfarakínra pẹ̀lú wọn tí ẹ̀yin èèyàn ó sì gbọ́ látẹnu wọn tẹ́sì mọ̀rú èèyàn tí wọ́n jẹ́ àti bí wọ́n ti ṣe pé níye tó. Ká má dènà pẹnu ẹ jẹ́ kí n máa kí wọn káàbọ̀ sórí ètò kán bá mi kí ẹ̀yin ará ilé kán sì bá mi dárúkọ wọn fún ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé, mo dẹ̀ kí atọ́kùn. Orúkọ tèmi ni Honorable Dr. Adam Yusuf Adebayo tí mo jẹ́ candidate ẹgbẹ́ òṣèlú Accord Party ní Ìbàdàn North West State Constituency fún 2023 election. Ẹ fi dókítà kún orúkọ yín. Ẹ já mọ́ àwọn ìpele ìwé tẹ́ ẹ tiẹ̀ láǹfààní láti kà, àwọn ilé ìwé tẹ́ ẹ láǹfààní láti lọ. Mo lọ sí CAC Primary School 2 ní Oníyanrìn. Mo lọ sí Ọbakínbí High School 2 ní Mọ́kọ́lá. Mo dẹ̀ lọ sí Ọ̀ṣun State University ní Òṣogbo. Láti bẹ̀rẹ̀ mo lọ sí Edios University fún MSc ní Kútọ̀nù ní bíbá yìí. So ibẹ̀ náà ti fún mi ní doctorate degree ní under field mi ìyẹn agric. So àgbẹ̀ ni mí, mo ní oko ní Ìbàdàn. Àgbẹ̀ ni yín? Bẹ́ẹ̀ ni mà. Ẹ lóko ní ìlú Ìbàdàn bí? Níbo lóko yín wà? Ó wà ní Ọ̀pánìdé village ní Ìdó local government. Then there's another one ní Àjíà ní Ẹgbẹ́dá local government. Àgbẹ̀ tó ń fi ṣiṣẹ́ ṣe ni àbí àgbẹ̀ tó jẹ́ pé àroko jẹ́? Ara kò kí n ṣe subsistence farmer, commercial farmer ni. À ń fún oúnjẹ sílùú, so àwa là ń ṣe majority oúnjẹ tí àwọn aráalé ń jẹ níwọ̀n bá tágbára wa gbé. Tá bá ní ká sọ́nsìn ní tẹ́ fi ń ṣiṣẹ́ ṣe gangan nìyẹn. Àlòkò mi ju iṣẹ́ àgbẹ̀ lọ. Ẹ dẹ̀ láǹfààní láti gba àwọn èèyàn mọ́ra. A ní òṣìṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́. Wa ló ṣiṣẹ́. At least tí n bá ní ṣe mistake, a ní 28 ní Ẹgbẹ́dá, a ní 12 ń bẹ̀ yẹn. Then wọ́n pè ibì kan ní Aláta village ní Olúyọ̀lé local government. A ní àwọn Megede ń bẹ̀, they are 50 in number. So strength staff wa is about 90 pẹ̀lú èmi ó jẹ́ 92. Ó yẹ kí ká pàtẹ́wọ́ fún yín pẹ̀lú ìgbésẹ̀ yẹn ẹ ṣe dáadáa. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀, kí wá ló mú yín wọnú òṣèlú? Iṣẹ́ àgbẹ̀ tó jẹ́ tí ò tiẹ̀ tún ní wàhálà nú rárá, wẹ́rẹ́wẹ́rẹ́ lówó máa wọlé. Kí wá ló mú yín torí bọnú òṣèlú? Torí gbogbo àná la mọ̀ pé wàhálà òṣèlú pọ̀. Nǹkan tó mú wa débẹ̀ náà ni pé gbogbo àlà ń complain wípé bí ìlú ṣe rí. Àwọn tó dẹ̀ ń ṣe wọ́n ṣe bí wọ́n ṣe mọ̀ ọ́n ṣe. So àwa náà wá rò pé ìrírí tá ní káwa náà á dẹ̀ mọ̀ bí slogan ẹ̀gbọ́n mi kan Kọ́lápọ̀ Kọ́ládà sí jẹ́ ká dá sí. Àwa náà fẹ́ wá dá sí ọ̀rọ̀ òṣèlú ni, torí pé tá bá lọ opportunity láti dé ipò òṣèlú mú láti lọ fi represent àwọn èèyàn wa. Nǹkan tó matter most ni pé ká lọ serve wọn. So it's just a call to serve and service to humanity. Nǹkan tí àwa rí sí nìyẹn. Tó mú yín wọnú òṣèlú, ìjẹ́ tí ẹ ti láǹfààní láti dipò òṣèlú kankan mú tẹ́lẹ̀ rí? Mo ní opportunity láti dipò òṣèlú mú. I was a one-time councillor ní Ward 8 under Òkè-Ìbàdàn LCDA ní Ìbàdàn North West local government. Then mo dẹ̀ tún appointment under presidency CYMS ìyẹn Committee of Youth on Mobilization and Sensitization. So adẹ̀ tún gbòǹgbẹ fún mi ní ìjọ mélòó síwájú nìsín pé kí àwọn ará Ìbàdàn North West kan dìbò fún wa, tá dẹ̀ mọ̀ pé a máa débẹ̀ lágbára Ọlọ́run láti lọ ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin. Tí a bá ṣe ẹnì ká wo bí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe rí,
ṣó fààyè gba àwọn tó bá ní èròǹgbà dáadáa bíi tirú tiyín báyìí? Ìgbìyànjú náà ni gbogbo ẹ̀, ìgbìyànjú ni, but ẹgbẹ́ táwa wà nísìnyí, ẹgbẹ́ yẹn ẹgbẹ́ tó nílànà tó dáa ni. Ẹgbẹ́ òṣèlú wo nìyẹn? Accord. Ó yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ mi torí wọ́n assemble àwọn ọ̀dọ́ tó ní ìrírí, kì í ṣe àwọn political jobber. Wọ́n assemble, so tẹ́ bá wo àwọn candidate sí party yìí tán kó jáde, they are cream de la cream candidates. So gbogbo wa la ní iṣẹ́ ọwọ́ wa tá a dẹ̀ wà established in our own little capacity. So ní ọ̀rọ̀ kan bàbílẹ̀ tí ẹ ti fẹ́ dìde, oríṣiríṣi nǹkan lèèyàn máa rí gẹ́gẹ́ bí ìpèníjà. Kí làwọn ìpèníjà tí ń bá wọn fínra ń bẹ̀? tá a bá ń sọ̀rọ̀ nípa ìpèníjà, tẹ́ bá wo ibi tèmi ti wá, ìgbà tí mò ń ka àwọn schools tí mo lọ fún yín, Ìbàdàn North ní àwọn schools yẹn wà. Kì í ṣe pé a ní school ní North West, but ó ṣe ní láàánú pé láti irú Ward 1 wa, ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi dé Ward 6, tó fi dé Ward 7, that's ní Ìdí Òro, kò sí secondary school ńbẹ̀. Ẹ wá wo ọmọ tó bá ń gbé láti bẹ̀rẹ̀ dé Salvation tí kò ní secondary school. So ìpèníjà alákọ̀ọ́kọ́ nìyẹn ni pé ó jẹ́ kí a ní àwọn ọmọ tí wọ́n lè continue iléèwé after tó máa parí primary school, tán gbé láti ibi agbègbè yẹn síbi tí mo sọ fún yẹn. So tán bá fẹ́ lọ school, ìsìlẹ̀ kan lọ school ní Mọ́kọ́lá àbí kan lọ ní Ẹlẹ́yẹlé. So tẹ́ bá wá wo settings local government yẹn, from Ward 1 to 7 kò sí secondary school, from Ward 9 down to 11, 10 secondary school pọ̀ ńbẹ̀. Secondary school tó wà ní Ẹlẹ́yẹlé is about more than 9. Àwọn arú Ẹlẹ́yẹlé sec kìnìkan. So ó jẹ́ kò jẹ́ kí continuity lè wà fún àwọn ọmọ kéékèèké ní environment tí mò ń sọ yẹn láti bí òpó wá síwájú. So àwa wò pé tọ́lọ́run bá ṣe gbà láàyè tá a bá débẹ̀, bí irú Agbájé Memorial Primary School àti irú Baptist Primary School nídìí kan, a lè sọ school yìí di secondary school. Òfin náà la máa fi ṣe o. That's what a ṣe ń sọ fáwọn èèyàn ìyẹn lórí education. Tẹ́ bá wá wo àwọn health center tá a ní náà, wọ́n wà up to date, wọ́n ní bed, wọ́n ní oògùn. So a ní challenges ní health sector náà. So then àwọn èèyàn wa wọ́n ní di owó láti fi ṣe òwò. So a wá rò pé àbá òfin wo la lè gbé síwájú ìjọba, the executive, láti fi get mini grants fún àwọn tó ń ṣe small scale businesses. So challenges náà wà, and another thing ni pé tá bá tún dé system náà, a tún máa rí àwọn unforeseen challenges. So ẹni tí ó bá dé experience kò lè tackle ẹ̀. So exposure wa àti experience wa ó matter most nínú nǹkan tí a fẹ́ lọ ṣe. So mo kàn lè identify challenges pọ̀. Ọ̀tọ̀ ni pé ṣe mọ̀ pé as a lawmaker ẹ̀yin kọ́ lẹ máa ṣọ̀nà. Àwọn tó dẹ̀ wà ń bẹ ní ìsìn báyìí wọ́n ti handicap local government. So and as a product of local government, àwa máa rí pé local government ní autonomy because a mọ nǹkan tí local government ó wà all about. Then lastly, security architecture ní local government wa ó wà very 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 saddening. Tẹ́ bá wọ environment yẹn, àwọn good boys wọ́n pọ̀ ńbẹ̀ tó ní di proper orientation. So àwọn sọbẹ̀ di ilé igbó tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ mọ̀, ó wá ń jẹ́ kí àwọn the younger generation kan máa ní bad influence. So there's a lot to do. So these are the challenges that I identify. Then employment for the youth. So àdẹ̀dúpẹ́ àwọn ọ̀dọ́ bíi tiwa náà ló ń fún wa support because wọ́n fẹ́ kí àwọn náà ní representative nínú government. So then there's a lot. Ó pọ̀ dáadáa. There's a lot in terms of challenges. Ẹ mẹ́nubà pé aṣòfin kì í ṣe pé láti lọ ṣọ̀nà, láti lọ ṣe títì, láti lọ. Ọ̀nà wo lẹ wá fẹ́ gbà láti lè jẹ́ káwọn nǹkan wọ̀nyí kó jẹ́ ohun tí ó dé àrọ́wọ́tó àwọn èèyàn? Ọ̀nà ni, omi ni, títì ni, àtàwọn nǹkan míì. That's why tẹ́ bá ń campaign, a máa ń sọ fáwọn èèyàn pé
tẹ́ bá dìbò fẹ́mi ẹ make sure pé ẹ dìbò fún gọ́vnọ̀ mi torí wọ́n ti bà ọ̀rọ̀ ètò ìṣèlú jẹ́ ní Nàìjíríà. Kò sí freedom fún local government gẹ́gẹ́tẹ̀ but ẹ mọ̀ is a thing tẹ́ pé tí assembly bá wọlé tí gọ́vnọ̀ bá wọlé a ti mọ̀ pé ọmọ ẹgbẹ́ wa náà ló máa jẹ́ alága council. So alága council ó ní kódà tó di alága náà wọ́n ní connectivity mọ́ assembly. So a máa sọ fún wọn. Then aside from that káṣí ẹ má lọ fà why tí àwọn aṣòfin tí wọ́n ṣe kí n excel torí pé kí ni wọ́n ti wà disconnected from their constituency. Wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n mọ̀ bóyá bridge ti já, wọ́n mọ̀ bóyá hazard wà. Wọ́n ti tán bá ti dìbò fún wọn ní environment wọ́n ti dìbò fún wọn báyìí wọ́n ti kó lọ síbòmí. So kí ṣe gbogbo gbà ni aṣòfin lè máa ṣe bill ní house but nǹkan tó matter most ni pé motion ẹ lè raise the motion as many times as possible. So that's why tá a fi ń sọ fún àwọn èèyàn wa ẹ má bínú pé ẹ mọ̀ pé àsìkò campaign náà la wà yìí wípé tẹ́ bá fẹ́ dìbò fún yàn ẹ dìbò fún ẹni tí ẹ máa rí. So gbogbo kíní yìí tá a bá ti ń náwó ní house tí speaker ti ń fún wa láyè láti sọ speaker of the house ló máa channel gbogbo àwọn nǹkan tá a bá ń béèrè fún àwọn agbègbè wa sí appropriate ministry. Wọ́n dẹ̀ máa take care because gbogbo kíní ẹ̀ náà ló ti wà nínú nǹkan tán máa fi ṣe nínú budget. Ká take for example ní Ismail bóyá bridge kan já tá a bá ti náwó tán ti fún wa lẹ́yìn ká sọ wọ́n máa gbé lọ sí Ministry of Works. Ministry of Works ó máa mọ bó ṣe máa ṣe ó lè wá pé local government tẹ́pẹ́ nǹkan tágbára local government ò gbé. So synergy ó gbọ́dọ̀ wà àṣepọ̀. Ẹ jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ yín báyìí ọmọ agboolé wo gan ni yín Ìbàdàn yìí? Ọmọ agboolé Òbéláwòrò nílé Adéyẹmọ orí símẹ́ǹtì ní Òpó Ìyọ̀sà nìbàdàn. Ǹjẹ́ àǹfààní ìfarakínra ti ẹ̀wà pẹ̀lú àwọn ará ìjọba àbílẹ̀ yín láwọn wọ́ọ̀dù sí wọ́ọ̀dù ni àbí ìfarakínra pẹ̀lú àwọn ọ̀dọ́ lágbègbè náà? Àjọ ń gbé náà ni so ibẹ̀ náà mò ń gbé tí n bá ti lọ bí iṣẹ́ àjọ máa ríra àjọ máa brainstorm so a fira wálẹ̀ so ó jẹ́ kán tiẹ̀ tún wá ní confidence nínú mi dáadáa torí pé mi ì ṣe foreigner sí wọn. Àárọ̀ tá a bá ń lọ bí iṣẹ́ ibẹ̀ náà là ń gbé ibi tó rí bá dání sí là ń gbé ibi tó rí dá wa sí náà nìyẹn a dẹ̀ ní fi wọ́n lẹ̀ náà. Kódà tẹ́ bá délé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Àtọ̀ mo sọ fún wọn wípé ara nǹkan a fẹ́ ṣe dáadáa ni tá a bá dìbò tán wọ́n máa gbé mọ́tò fún wa àbí. Ara nǹkan tí ò kì í jẹ́ káwọn tán bá dìbò fún kan ṣe dáadáa ni pé tán bá gbé mọ́tò fún wọn àwọn kan máa ń lẹ tinted bíi black kan mọ́. Àwa sọ fún wọn pé tán bá ní kán lẹ̀ mọ́ tiwa a máa ní kán ṣí kúrò torí pé kí ni a fẹ́ kán máa rí ẹni tán ní kán dìbò fún representative là fẹ́ jẹ́. Nígbà tí pé wà lọ́mọ honorable rep a fẹ́ lọ represent ni. Ẹ fẹ́ lọ ṣojú wọn. A fẹ́ lọ ṣojú ni. Ẹgbẹ́ òṣèlú Accord lẹ́lẹ́ ti dìde láìpẹ́ ìlàdẹ̀ ń gbọ́ lóríṣiríṣi tán ní ẹgbẹ́ òṣèlú Accord ti fòǹtẹ̀lù gómìnà Ṣèyí Mákindé kò rí pé kò sí wọ́n ti kásẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ ìdíje inú ẹgbẹ́ òṣèlú Accord wọ́n ti kásẹ̀ ńlẹ̀ o ṣùgbọ́n wọ́n tiẹ̀ ní tẹ̀yìn ọmọlẹ́gbọ̀n aṣòfin ní ìpínlẹ̀ ṣì wà ṣùgbọ́n kò sì ti gómìnà mọ́. Gbogbo ilé iṣẹ́ rò pé yóò ṣèdíwọ́ fún ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Ṣe rí ẹ̀yin tẹ́ jẹ́ oníròyìn a ní láti challenge yín one then number two a dẹ̀ ní láti dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa but àwọn kan dá kan wà nínú yín tẹ́ pé wọ́n yìí ṣe òfin tó tó àwọn ìròyìn kan tó gbé sí ìta. Àwọn tó ṣe freedom of information bill àwọn èèyàn ti abuse ẹ̀ and the advent of social media náà a lè jókòó bí nísìnyí gbà kákan òwúrọ̀ kan jọ ká dẹ̀ spread ẹ̀ tá bá ti ní much followers so àwọn náà máa bá wa share so ẹ jọ̀ọ́ ẹ máa bá wa verify àwọn informations tán bá gbé wá ní political gimmicks àti propaganda ni. Olóyè Adélabú bó ṣe dìbò tán ní 2019 ló ti di ẹrù ẹ̀ níjọ́ Sunday yẹn ló ti di ẹrù ẹ̀ because election circle níjọ́ tẹ́ bá ti dìbò báyìí tẹ́ bá ti wọlé o àbí ẹ̀ wọlé o níjọ́ kejì ló ti bẹ̀rẹ̀ 2019 yẹn ni Olóyè Adélabú ti bẹ̀rẹ̀ ó dẹ̀ sì wà lẹ́nu ẹ̀ di dédé àsìkò tí mo ń bá yín sọ̀rọ̀ yìí. Adélabú ìyẹn principal ti tàwa
His Excellency na waiting, our incoming governor, Chief Abdulwahid Adekola Adebayo Adelabu Penkelemes, kò darapọ̀ mọ́ ẹnì kankan àbí kò dẹ̀ step down fẹ́ni kankan, ṣùgbọ́n tá a bá rí àǹfààní ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní accord, ilẹ̀kùn wa sílẹ̀, but he is determined to govern this state and is very passionate about serving the good people of Peseta. So gbogbo yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo ìròyìn tí alága ẹgbẹ́ òṣèlú accord nípínlẹ̀ Ọ̀yọ́ àti akọ̀wé tí wọ́n pè ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn olóyè Adélabú wọn fi taratara bá àwọn ọmọ ẹgbẹ́ láwọn ìjọba ìbílẹ̀ láwọn wọ́ọ̀dù wọn fi taratara bá wọn ṣe. Ìbáṣepọ̀ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú accord pẹ̀lú àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ yín àwọn wọ́ọ̀dù yín, báwo ló ṣe rí? Ṣe rí accord household name ni, ó ti wà ń bẹ̀, ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn kan ló ń ṣe kò kárí ẹgbẹ́ yẹn káwa tó débẹ̀, but nǹkan méjì ni, ọ̀tọ̀ lẹgbẹ́ ọ̀tọ̀ níjọba. Àwọn tá a bá nínú ẹgbẹ́ làwọn fẹ́ ṣe, so a dẹ̀ disturb wọn, àwa fẹ́ lọ ṣe ìjọba ni, ẹgbẹ́ ló máa bíjọba, àbí nǹkan tí mo ń sọ yín báyẹn. But ó yà ní lẹ́nu wípé inú ẹgbẹ́ yẹn wọ́n gbégbèsè yẹn, àwa tá a jẹ́ candidate wọ́n inform wa wípé àwọn fẹ́ take irú steps yẹn, which is wrong. Àwa là ń finance ẹgbẹ́, ṣe gẹ́tẹ̀, ọmọ ẹgbẹ́ náà ń finance ẹgbẹ́, àwa là ń finance ẹgbẹ́ jù. Gbogbo ọmọ ẹgbẹ́ tó ń wá sínú ẹgbẹ́ náà ń finance ẹgbẹ́, náà ń dáwó sínú ẹgbẹ́, kì í ṣe pé candidate nìkan. Tẹ́ bá jẹ́ card carry member wa, ẹ̀yin náà ń finance ẹgbẹ́ with your resources and time. So tó máa fẹ́ take irú step yẹn, wọn fẹjọ́ sùn, wọn ṣe nǹkan kan. So wọ́n kàn fẹ́ wọ́n á kó gbogbo wa, wọ́n kó destiny wa sínú agolo, wọ́n fẹ́ lọ fún Mákindé. Things are not done that way. Àwọn ò mọ nǹkan kan pẹ̀. So tẹ́ bá dẹ̀ rí ní àná ní party secretariat accord, wọ́n ti inaugurate caretaker committee láti máa steer affairs party. Àwọn tó ṣe nǹkan tán ṣe kò bójúmu, bọ̀ kò gbẹnu mi lásán pé kò bójúmu, torí pé kí ni, àgbà ẹgbẹ́ ni wọ́n. Tó bá fẹ́ ṣe irú nǹkan yẹn, ó yẹ kí consultation wà, bọ̀ ẹ̀ẹ̀kan lè lọ tà wá lẹ́yìn náà, ààyè lè lọ tà wá lẹ́yìn. So àwa ò fọwọ́ sí nǹkan tán ṣe. Àwọn tó dẹ̀ jẹ́ ọ̀gá ẹgbẹ́ látàbújá, wọ́n ti nà wọ́n ní pàṣán pé kan lọ rọ́kúnlé, wọ́n ti suspend wọn kúrò nínú ẹgbẹ́. So ẹgbẹ́ ti ń lọ ní tiẹ̀, àti láwọn adarí tuntun nínú ẹgbẹ́ tí a dẹ̀ gbàdúrà pé wọ́n máa kó wá dé ilẹ̀ lérí ní ọjọ́ Sátidé tá à ń wò ní ọ̀kan yìí. Báwo ni ìgbáradì ti ṣe wá dé dúró báyìí fún ètò ìdìbò tí yóò wáyé lọ́jọ́ Sátidé? Ṣé rí ìgbáradì ń lọ gan-an o, n gbọ́dọ̀ parọ́ fún yín. Ẹ̀yin àgbà sọ pé ẹni tó bá wọ́mọ kò kí ń sùn, a sùn láti jọta ti ní tíkẹ́ẹ̀tì yẹn. Tẹ́ bá dẹ̀ wo election tá a fẹ́ ṣe yìí, òun ni ó long jù. With the new electoral law, mo ti ní tíkẹ́ẹ̀tì ní àti May yẹn náà dẹ̀ rí láti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. And kọ́lọ̀ ń gbàdúrà wa ní Ọ̀yọ́ state, a ní 351 wards. Gbogbo 351 wards yìí òun ni governor ló ti campaign dé láti May tó ti gba tíkẹ́ẹ̀tì ní accord. Èmi tí mo wá jẹ́ kékeré àbúrò yìí náà, mo ní 11 wards and about 292 community. Mo ní 240 polling units. Ẹ rí pé àtàrí àjànàkú ni, kò kí ń ṣe ọmọ kékeré àwọn tó ń bá wa dù. Gbogbo yàrá kọ̀ọ̀kan láti sọ manifesto wa fún wọn. So a dẹ̀ ti jẹ́ kí àwọn èèyàn gbọ́ mẹ́sẹ̀gì wa loud and clear. We are here to serve humanity and we will not disappoint them. So and we thank them for the support that they are giving to us. Ààrẹ ní jáwọ́ tán mọ́. Kó tó di pé àyọ̀ǹda yín, ẹ bá àwọn ará ìjọba àbílẹ̀ yín, wọ́ọ̀dù yín, ẹ bá wọn sọ̀rọ̀. Ìdí tó fi yẹ kí wọ́n dìbò fún yín, pàtàkì tó fi yẹ kí wọ́n tì í síwájú kẹ́ lọ ṣojú wọn. Mo kí ẹ̀yin ará ìbílẹ̀ ìjọba Ìbàdàn North West State Constituency, akúlù. Ọlọ́run jẹ́ kí gbogbo wa ká ṣe àṣetì. Orúkọ tèmi ni Honorable Dr. Adam Yusuf Adebayo, tí mo jẹ́ olùdíje nínú ẹgbẹ́ accord sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ní Ọ̀yọ́ State.
mo fẹ́ rọ̀ yín pé tó bá dijọ́ Saturday March 18 kẹ́ jáde, kẹ́ fìbò yín kẹ́ fi sọ̀rọ̀, kẹ́ fìbò yín kẹ́ fi gbé olóyè Abdulwaheed Adékọ́lá Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́s wọlé gẹ́gẹ́ bí gómìnà. Tẹ́ bá gbé gómìnà wọlé, gómìnà náà nídìí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n máa ràn lọ́wọ́, tí wọ́n jẹ́ kí iṣẹ́ yá, torí pé gómìnà ò lè dá ṣe. So mo wá ń rọ̀ yín lẹ́ẹ̀kan sí kẹ́ dìbò fún èmi ọmọ yín náà láti jẹ́ ìkan lára àwọn tí ó ṣojú yín nílé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ dẹ̀ ti mọ̀ àwọn programs wa. Ẹ ti fi kékeré dán wa wò rí ní 2018 gẹ́gẹ́ bí councillor. A gbìyànjú fún yín, nǹkan tá a lágbára a ṣe. Ìtàn ní ká fi jíṣẹ́ fún yín, a mú délé àwa fi jíṣẹ́. Ìtàn ní kó jẹ́ ti tàwa náà, àwa náà mú lọ sílé fún lílò tìtiwa náà. Tẹ́ bá tún fún wa ní àǹfààní àti ìgbàláyè láti lọ ṣe eléyìí náà, gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ yín á mú wá fún yín nílé, èyí tó bá jẹ́ tiwa náà á mú lọ sí ọ̀dọ̀ tiwa. So a dúpẹ́ lọ́wọ́ yín. Program wa kò change. Youth, women and elders. Youth empowerment, women empowerment ó dúró. Elders welfare package ó dúró. Then nǹkan tí a need àti fi dìbò fún ẹgbẹ́ wa ni pé nǹkan kan wà tí ó jẹ́ kí a mọ̀ nǹkan tí à ń ṣe ní ìlú yìí. Database. Tí a bá ti dé ìjọba within 100 days, mo ń gbẹnu gọ́vnà wa sọ̀rọ̀, ìyẹn olóyè Báyọ̀ Adélabú, a máa ní database. A gbọ́dọ̀ mọ iye ọ̀dọ́ tó wà nílùú, iye arúgbó tó wà nílùú, iye ẹni tí ò ríṣẹ́, iye tó ń wáṣẹ́, gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mọ̀. Tá bá ti mọ iye nǹkan tó wà nílẹ̀ yìí, ní ó jẹ́ kí a lè ṣe ètò ìjọba ní straight forward. So food bank package wa ó máa continue, medical outreach wa ó máa continue, social development wa ó máa continue. Then àwọn ọ̀dọ́ tí wọ́n ríṣẹ́ wọ́n máa rí iṣẹ́. A dẹ̀ máa ṣe ètò ìwé àbádòfin oríṣiríṣi tí kò ní ní yín lára, tí kò ní pa yín lára. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí, mo tún bẹ̀ yín, ẹ bá wa sọ fún aráalé, ẹ bá wa pe ẹni tó lọ sóko, ẹni tó lọ sódò, kán jáde, kán dìbò Adélabú, kán dìbò Adébáyọ̀ lókè, Adébáyọ̀ náà ní nísàlẹ̀. Àdúrà gbogbo wa gbà, àní ṣe àṣetì. Tẹ́ bá fẹ́ dìbò ní ìjọ́ Sátidé fún ẹgbẹ́ wa, tẹ́ bá wò ní orí ballot paper, accord kò rújú rárá, òkè téńté ni a wà. Then èyí tá a ṣe lọ ní ìjọ́ kìíní àná, àwọn èèyàn wa wọ́n ṣe mistake gan. Tẹ́ bá fẹ́ dìbò, àyè tán gbé síwájú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan, ẹlòmíì bọ́lá ń ṣe dá wa, àwọn èèyàn àgbà náà sọ pé ìka ò dọ́gba, àtàpapọ̀ ẹlòmíì ó tóbi jù kí ní ẹ̀ lọ. So a wá rò pé kán lo ìka ìlábẹ́ yìí. Tẹ́ bá ti fi kan ink iwájú accord number 1 la wà, òkè téńté la wà, kẹ́ra fi tọ́ kékeré, ẹ má jẹ́ kó tẹ̀ sí mi, ẹ lè ra fátẹ́gùn sí. Ìgbà tẹ́ gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnìkan kan nígbà pé ẹ̀ ń ka. Tẹ́ bá dẹ̀ sọ fún yín pé àwọn fẹ́ ràbò lọ́wọ́ yín, ẹ dákun torí Ọlọ́run, ẹ má tàbò yín fẹ́ nìkan kan o. Ẹni tó bá fún yín lówó tó bá ràbò, owó tó fún yín ní ọ̀kọ́ ọmọ wa tó bá dé ìjọba, wọn ní ṣe dáadáa sí ìlú o. Tẹ́ bá ti fẹ́ dìbò, specimen ballot paper lélẹ́yìí, kẹ́ra tẹ̀síwájú accord. Ìbò yín wọ́n kà, tán bá dẹ̀ kà, ẹ ní regret pé ẹ dìbò fún ẹgbẹ́ accord, torí accord ẹgbẹ́ ọ̀dọ́ ni, ẹgbẹ́ ìyálọ́jà ni, ẹgbẹ́ tíṣà ni, ẹgbẹ́ àgbẹ̀ ni, ẹgbẹ́ gbogbo wa ni. Àdúrà gbogbo wa gbà, á dẹ̀ dé ilẹ̀ ìlérí. Ẹ ṣé gan. Àti náà gbàrà àti náà gbòòrò ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu honorable, torí pẹ̀lú gbogbo àwọn àlàkalẹ̀ yìí a lè pè wọ́n ní honorable ẹnu wa gbà. Honorable Yusuf Adebayo Adams tí wọ́n ti bá wa sọ̀rọ̀ fún ohun tí wọ́n ní léròǹgbà àti èrò wọn tán bá délé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti ní ẹgbẹ́ òṣèlú accord ni wọ́n ti dìde wá. Bí ó bá ti dọjọ́ àbámẹ́ta Sátidé eléyìí tí ètò ìdìbò wáyé, kí oníkálukú kó ṣẹ̀tọ́ nípasẹ̀ ohun tí ẹ bá ti gbọ́ àti ohun tí ẹ ti rí. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa, láti follow wa lórí Facebook, ẹ dẹ̀ like àwọn videos wa. Ẹ ṣé àdúpẹ́.